kí ló dé tí ẹnu Kun Seyi Makinde àti gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ ìyẹn Rabiu Kwankwaso lórí ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n ṣe nílùú Ìbàdàn. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Rabiu Kwankwaso ó mà bẹ̀ gómìnà Seyi Makinde ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó bẹ̀ ẹ́ wò ní ọjọ́rú Wednesday èyí tó mú kí ọ̀pọ̀ ẹnu kó máa kun àwọn méjèèjì pàápàá jùlọ pẹ̀lú bí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ti ń gbéra sọ ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027 àìsí ní ẹgbẹ́ òṣèlú kan náà wọ́n lè mú kí ọ̀pọ̀ àwọn èèyàn kó máa béèrè pé kí ni àjọṣepọ̀ tó fẹ́ wà láàrin àwọn méjèèjì. Àmọ́ ṣá o, Rabiu Kwankwaso ó máa ṣàlàyé lẹ́yìn ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n máa ṣe ní ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágbègbè Agodi nílùú Ìbàdàn pé àbẹ̀wò òun kò mà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú rárá bí ó tilẹ̀ wù kó mọ. Kwankwaso tó tún ti fìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó mà dé sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bí aago 2:00 ọ̀sán ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Kwankwaso àti Seyi Makinde ó ní wọ́n dìjọ wọ yàrá ìpàdé ìgbìmọ̀ ti ìṣèjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ṣe ìpàdé alátìlẹ̀kùnmáríṣe èyí tó gbà wọ́n ní 40 ìṣẹ́jú ó mà lé díẹ̀. Lẹ́yìn ìpàdé náà ó ní Kwankwaso ó mà ló mà ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú NNPP tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń lòún wá sí àti wípé gómìnà Seyi Makinde ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí òun àti àwọn olóṣèlú kan táwọn jọ dá sílẹ̀ ní ọdún 1998. Ó wá tẹ̀síwájú pé ẹgbẹ́ òṣèlú òun ó ní ẹgbẹ́ òṣèlú PDP nítorí wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ń lòún jẹ gómìnà ìpínlẹ̀ Kánò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tí òun sì tún jẹ́ mínísítà fún ààbò orílẹ̀-èdè yìí nítorí òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Ajid Ahmed tó mà kọ́wọ́rí pẹ̀lú rẹ̀ ó ní bí ẹgbẹ́ òṣèlú NNPP yóò ṣe fẹsẹ̀ walẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò ọdún 2027 ìní òun wá yanjú àti pé tí òun bá ti sí ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú NNPP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun tán ìní òun yóò padà sí ìlú Àbújá. Tẹ́ ò bá gbàgbé, Kwankwaso òun ló ti fìgbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Kánò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP kó tó lọ sí ẹgbẹ́ òṣèlú APC níbi tí ó tún ti kúrò tó sì tún díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ẹgbẹ́ òṣèlú NNPP nínú ètò ìdìbò ààrẹ ọdún 2023. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí àmín.